Africa Content TV. Akérèrè sẹ́run gbọ̀nbẹ́lá láwà ní ti gbòmọ́lẹ̀. Láwà ní borúkọ mọ́lẹ̀. Borúkọ mọ́lẹ̀. Akérèrè o. Akérèrè o. Ẹ bẹ́ jọ pé ẹ máa bọ̀ báyìí. Èèyàn takuntakun. Pápápá. Aṣòro kò lójú ìjà. Àwọn ọmọ mi àti rìnrìn. Wọ́n tọ́ kí gómìnà lè rí wọn ní. Akérèrè. Abijawara. Àwọn yòókù dà. Láwà ní àtirúgbà ní kí jagun lójú ogun. Ọkọjà bẹ́ẹ̀. Àwọn yòókù dà Mágàjí Abbas Ọlọ́kọ̀. Ààrẹ ọjọ́ Mùsùlùkùn. Balógun Gàfárọ̀ Jẹ́tọ́lá. Ẹ bá wa kán wọn lójú. Ẹja ṣe kánmọ́kánmọ́ pápákọ̀ bí awọ ti bàbá ìṣọ̀nà. Ó ṣeun. Ó ti tó bá wọn. Tí ó kú lọ bí oge lẹ́ o. Máa lọ. Má padà sẹ́yìn o. Máa lọ. Ẹjọ́ àwọn yòókù rẹ̀ bá ní fún ọ lọ́nà. Bẹ́ẹ̀. Ta ló mọ̀ yẹn? Èwo ni? Mr. Lawa. Ọ̀ṣun dínà. Ọ̀ṣun dínà nísàlẹ̀ òsì. Ọ̀ṣun dínà. Àwọn apápákọ̀ yẹn. Ọ̀yà. Ẹ̀rù ní ìgbà tọ́ka lábẹ́ ayọ̀ o. Ilé ìmọ̀ tó ga níyọ̀. Ta ni ilé yìí o? Dọ̀tí yọ kò sí yọ. Alábàárà àbàdánwó rè é. Èwo ni? Kẹ́ẹ̀tọ́ máa jáde ẹjọ́ wọn máa sọ fún wa. Èwo lélẹ̀? Yẹ́rọ̀mí. Ilé Ìbàdàn. Ogun iná ni. Ogun jíjà iná ni. Ọ̀ṣun dínà nísàlẹ̀ òsì. Àwọn apápá. Ṣé mo gbà á? Sọ̀nà lọ. Ọ̀nù. Ẹ wò ó, ń bá ayé wọn wòye pọ̀ lójú ogun wọn àti máa ṣẹ́gun o. Lálùdé rèé. Ó ti dáa. Gómìnà ń kí gbogbo yín o. Sọ ti tán ni. Ó kù bẹ́ẹ̀. Ọyẹ jáde kíákíá. Ẹ ṣe kíá. Ẹ ju sẹ̀rẹ̀ ó kéèké ẹ bọ́ sẹ̀kẹ̀rẹ̀ ó kéèké ẹ jáde síta. Àrí ọjọ́ Mùsùlùkùn. Rárá. Arúlógún bí èéfín apáta láìláì. Àgbẹ̀máyè máa ń gbogbo ọjọ́ lé. Kí ni pẹ̀lẹ́? Arúlógún bí èéfín apáta láìláì. Apápá láìláì. Bàǹgbẹ́sẹ̀ lórí. Olóyè Màsúrù Abíọ́lá Ọlátúnjí Arúlógún bàbá Balógun Ìbàdàn sórí àwọn àyà rẹ̀ okun akérèkòrò lẹ́wọ̀ yìí. Etí ọ̀dẹ́wò ńlẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni kan bá kọjá ń béèrè kéde. Bí ẹtí ọba bá kọjá ń béèrè. Ẹtí ọba gbọ́rọ̀ Yorùbá gbaná mórí tí ọ̀pọ̀ ti já lómi. Wọn ò mọ ìtútílẹ̀ Ìbàdàn pa sẹ́yìn. Èwo ló jáde bọ̀ yìí? Olúyẹdú rèé o. Ọmọ nǹkan. Gómìnà Olúyẹdú ló ń kí yé o. Arákùnrin ti máa sọ ìdá láti máa kéwù. Ààrẹ Ọ̀nàdàkọ̀ máa kẹ́ ẹ́ bá lọ kó ní kò díẹ̀ sí. Àsìkò yìí nìkan. Ó dà. Sọ́mi yẹn lọ́nà. Mama yarí. Ó ti tó. Àmọ́ yìí rẹ̀ o. Lọ́tọ́jú rẹ̀. Ẹnìkan kọjá mo fẹ́ bèrè fún ìlọ rẹ̀. Ọ̀yá mo ló kù sí Mágàjí Abbas Ọlọ́kọ̀. Mágàjí Abbas Ọlọ́kọ̀. Káàbọ̀. Mo kí ọ púpọ̀. Kúlùkùlù ṣẹ́ òjò tí ó wọ̀ ṣé wọ̀. Wọ́n sọ fún ọ. Mágàjí Adébọ́lá ilé kò ní. Àsùnfínà rèé. Mágàjí Adébọ́lá ilé kò káàbọ̀. Ṣé ẹlẹ́rìí lọ́kọ́ yìí? Ọ̀ṣun tó kí ló ń bọ̀ yìí? Ọ̀ṣun tó kí ló ń bọ̀ yìí? Ó ń bèrè àìdè. Hurry them up, please. Hurry them up. Àti ìfúnlẹ̀ ọ̀kan náà ni.